Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ Ẹtì ọjọ́ 23 oṣù kínní ọdún 2026. Àkòrí: Ifara Eni Jin fún ìdàgbàsókè. Ìwé orin ẹ̀rin èjì ẹ̀sán. Má fara fún ìdánwò. Ẹ̀kọ́ àkọ́sórí: ṣùgbọ́n ẹ máa dàgbà nínú oore-ọ̀fẹ́ àti nínú ìmọ̀ Olúwa àti Olugbala wa Jesu Kristi, ẹni tí ògo wà fún ní ìsinyìí àti títí láé. Àmín. Ìwé PETERU KEJI orí 3 ẹsẹ̀ 18. Bíbélì kíkà: ìwé onídàájọ́ orí 14 ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 17. Ó sì ṣe ní ijọ́ keje, wọ́n sì wí fún obìnrin Samsoni pé, tàn ọkọ rẹ kí ó lè já àlọ́ náà fún wa, kí àwa kí ó má bàa fi iná sun ìwọ àti ilé bàbá rẹ. Ẹ̀yin pè wá kí ẹ̀yin kí ó lè gba ohun ìní wa ni. Bẹ́ẹ̀ a kọ́. Obìnrin Samsoni sì sọkún níwájú rẹ̀, ó sì wí pé, ìwọ kórìíra mi, ìwọ kò sì fẹ́ràn mi. Ìwọ pa àlọ́ kan fún àwọn ọmọ ènìyàn mi, ìwọ kò sì já a fún mi. Òun sì wí fún un pé, kíyèsí, èmi kò já a fún bàbá àti ìyá mi, èmi ó ha já a fún ọ bí? Ó sì sọkún níwájú rẹ̀ títí ijọ́ 7 tí àsè náà gbà. Ó sì ṣe ní ijọ́ keje, ó sì já a fún un, nítorí pé òun ṣe é ní àìsinmi púpọ̀. Òun sì já àlọ́ náà fún àwọn ọmọ ènìyàn rẹ̀. Ẹ̀kọ́: ìdàgbàsókè kì í kàn déédéé wáyé. Ó jẹ́ ohun tí ènìyàn pinnu. Ó nílò ìfara-ẹni-jì, fífi àyè sílẹ̀ àti dídàgbà. Nínú ẹ̀kọ́ yìí, Samsoni tún fi àìlera tí ó kó bá ìyànmọ́ rẹ̀. Ó gbàyè fún ara láti borí rẹ̀. Ohun tí ó ti pamọ́ fún àwọn òbí rẹ̀ ni ó tú jáde fún aya rẹ̀. Samsoni ń dàgbà nínú okun, ṣùgbọ́n kò dàgbà nínú ìmọ̀lára. Ó ń pọ̀ nípa ti ara, ṣùgbọ́n nípa ti ìmọ̀lára ti ènìyàn àti nípa ti ẹ̀mí kò dàgbà rárá àti rárá. Ọ̀pọ̀ onígbàgbọ́ òní ni ó ń la irúfẹ́ ipò yìí kọjá. Wọ́n á máa dàgbà, wọ́n á máa gbàdúrà, ṣiṣẹ́ ìsìn, wọ́n tún ní ẹ̀bùn. Síbẹ̀, wọ́n tiraka pẹ̀lú èrò àwọn ènìyàn tí ó yí wọn ká àti ìbáṣepọ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Ìdàgbàsókè tòótọ́ kò wá nígbà tí ó yẹ kí a panu mọ́ tàbí tó yẹ ká sọ̀rọ̀. Ó ń kọ́ wa láti fẹ́ràn láì jáfara. Ìwé onídàájọ́ orí 14 ó fi hàn wá pé àìdàgbàsókè máa ń fa kí ènìyàn wà láìsí ìrànlọ́wọ́ láti farahàn. Samsoni kò ṣubú nítorí pé kò ní okun, ṣùgbọ́n ó ṣubú nítorí kò dàgbà nínú ọgbọ́n. Ìfara-ẹni-jì láti dàgbà sókè túmọ̀ sí pé o kò ní láti gba ẹkún ìdúnkokò mọ́ni tàbí láti ṣe ìpinnu fún ara rẹ. Ìwé òwe orí 4 ẹsẹ̀ 7. Ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n. Ìdàgbàsókè béèrè wípé kí o dúró gírí, ṣe sùúrù àti kí o dàgbà sókè nípa ti ẹ̀mí. Bí a ti ń wọ inú oṣù kínní ọdún, Ọlọ́run ń pè ọ́ láti dàgbà sókè, kì í ṣe láti bá a rìn nìkan. Àyànmọ́ máa ń rìn pẹ̀lú ọgbọ́n. Ẹ̀kọ́ àmúrelé: ìdàgbàsókè ti ẹ̀mí ni a lè fi hàn nígbà tí ọgbọ́n ìpòrúru ọkàn bá wà, kì í ṣe okun nígbà tí inú bá ń dùn. Àdúrà: Olúwa, ràn mí lọ́wọ́ láti dàgbà nínú ọgbọ́n, ìmọ̀ àti òye. Gbà mí kúrò lọ́wọ́ ìpinnu tó ń kó bá ayé mi. Mo yọ̀ǹda ara mi fún ọ. Mú mi dàgbà sókè nínú oore-ọ̀fẹ́ àti ìmọ̀ rẹ. Àmín. Bíbélì ní ọdún kan. Ìwé Jẹ́nẹ́sísì orí 22 dé orí 24. Títí di ọ̀la, ó dàbọ̀.